ó ti yá o wọ́n ní àdébí iṣẹ́ mọ̀ṣẹ́ àgbọ̀lẹ̀ náà ni wọ́n perú wọn o. Ó yá ìròyìn àkọ́kọ́ eléyìí tó jẹ́ wípé mi ò mọ̀ mú kà láti apá ọ̀dọ̀ tèmi ń bè. Ó ní mo rí gbámú lójú ìwé ìròyìn Daily Post eléyìí tó bòde fún ti àṣálẹ̀ yìí o. Wọ́n ní ẹni tí ń ṣe mínísítà kejì fún ọ̀rọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ mínísítà kékeré sọ̀rọ̀. Wọ́n ní ọ̀jọ̀gbọ́n Suwaiba Ahmad òun náà ni ọmọ sọ̀rọ̀ wípé kámọ́rì ni Paul wí o. A wà mọ́ rí ọmọ kan tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ò wá ní lọ sí skul tí ó wà mọ́ nítorí pé kò ságbára òun lòun ò ṣe lọ skul àbí nítorí ilé koko. Ó ní ẹ wò ó ẹ má jẹ́ ká tanra wa. Ó ní ẹni tí ń ṣe ààrẹ ní orílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló jẹ́ wípé wọ́n mọ̀ ti gbìyànjú púpọ̀ o. Ìyẹn ní ẹ̀ka ètò ẹ̀kọ́ tó sì jẹ́ wípé wọ́n ti mú kí ẹ̀kọ́ kó rọrùn fún àwọn ọmọ wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà o. Wọ́n ní mélòó la fẹ́ wí nípa àwọn nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti gbé ṣe lẹ́ka ètò ẹ̀kọ́ o. Wọ́n ní fún àpẹẹrẹ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ètò owó yá eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìyẹn ní àwọn ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tá a mọ̀ sí Nigeria Education Loan Fund NELFund. Wọ́n ní tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n ti wọ́n pé kò mọ̀ sí agbára fáwọn òbí mi láti rán mi níléèwé. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní wọ́n ti wà níléèwé tẹ́lẹ̀ tí wọ́n sì ń wò wípé ipá mọ̀ ti pín o bó làwọn ṣe fẹ́ tẹ̀sọ́wọ́ iwájú lọ. Wọ́n ní ẹja dúpẹ́ lọ́wọ́ ètò NELFund tó jẹ́ ètò owó yá eléyìí tí ààrẹ torílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ o. Mínísítà kékeré yìí ní wọ́n sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń ṣe àbẹ̀wò ìyẹn sí àwọn ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Kano. Níbẹ̀ náà ni wọ́n ti ṣe àbẹ̀wò ìyẹn sí ilé ẹ̀kọ́ ti ìjọba Government Girls College àti Government Secondary School eléyìí tó wà ní Dukawuya ìyẹn ní ìpínlẹ̀ Kano yìí o. Nígbà tó wọ́n tẹ̀sọ́wọ́ wájú lọ ó ní ẹ wò ó ká má ṣe rí i wípé òbí kan wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ò wá ní ránmọ rẹ̀ lọ síléèwé. Ó ní nítorí pé ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ó ti mú kí ohun gbogbo rọrùn ní ẹ̀ka ètò ẹ̀kọ́ o. Fún díẹ̀ yìí ẹ̀yin òbí ẹ máa taari àwọn ọmọ yín lọ síléèwé o. Nígbà tí Ahmad tún wá ń tẹ̀sọ́wọ́ wájú lọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní bákan náà àwọn ètò ìròyìn lágbára lóríṣiríṣi òun náà ló jẹ́ wípé ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ó ti kówó de lásìkò yìí tó sì jẹ́ wípé àwọn nǹkan kan tó wà tó jẹ́ bí nǹkan téèyàn fi lè ní ìmọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀rọ ayélujára ni ẹ̀kọ́ nípa nǹkan téèyàn yàn láàyò ni. Wọ́n ní lóríṣiríṣi àwọn ẹ̀kọ́ ìkọ́sí ọwọ́ ni òun náà ló jẹ́ wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé sójú òpó ẹ̀rọ ayélujára nítorí àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Mo kàn rọra mú ìròyìn mú kà lóní belenja ni o. Bó bá fi lè di ní òwúrọ̀ la ẹ máa gba balance ìròyìn ọ̀hún tí ń sọ̀rọ̀ wípé ká má rí ọmọ kankan ní orílẹ̀‐èdè wa Nàìjíríà tí ò wá ní lọ sílé ẹ̀kọ́ nítorí òṣì àbí nítorí ilé koko. Ó ní ká má tanra wa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti mú kí ẹ̀kọ́ rọrùn ìyẹn lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o. Ẹni tí ń ṣe mínísítà kejì ọ̀jọ̀gbọ́n Suwaiba Ahmed àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí o. Ntakọ́sọ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè àyùn awẹ́mọ kó o tó wẹmọ awẹ́dẹ́ kó o tó wẹmọ. Mo ṣe ìlérí wípé iná ẹ̀lẹ́tíríkì kò ní ṣe ségesège mọ́ tí mo bá nírè ọ̀fẹ́ àti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Èmi Dayọ̀ kọ́ làwọn apèrègbà yìí kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lèmi. Arákùnrin ọ̀nàrẹ́bù Najim Salam tó jẹ́ olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú ADC òun ló fi ọ̀rọ̀ léde. Olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Africa Democratic Congress ADC dókítà Najim Salam ló ti fi dá àwọn aráàlú lójú wípé ọ̀kan lára àwọn nǹkan èyí tí ó ṣe bẹ́ẹ̀
tí kò bójúmu tó jẹ́ wípé ìjákulẹ̀ iná lónìí ìjákulẹ̀ iná mọ̀nàmọ́ná lọ́la ó ní òun lọ́mọ̀ jẹ òun lógún jù ó ní òun wá ti ṣe ìlérí wípé bí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun jákèjádò tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe ìrànlọ́wọ́ fóun tóun sì dérí ipò tóun di gómìnà ó ní òun ó ṣe iṣẹ́ takuntakun òun ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ó ní òun mọ ọ̀pọ̀lọpọ̀ àkùdé àti ìfàsẹ́yìn èyí tí àìsíná mọ̀nàmọ́ná tó ń kó bá ọrọ̀ ajé àwọn olókoòwò àti ìrẹ̀wẹ̀sì ọkàn tí àìsíná tó ṣe bẹ́ẹ̀ tó kó bá àwọn olókoòwò káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí ọ̀nàrẹ́bù Najim tó sọ̀rọ̀ yìí wọ́n ní ó sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ètò kan èyí tí wọ́n ṣe lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láìpẹ́ yìí wọ́n ní ó ṣàlàyé wípé bí iná ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe padà sípò òun ló ṣe bẹ́ẹ̀ ló mú láyà òun ó ní òun ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tó ní ìmọ̀ tó kún èyí tó ṣe bẹ́ẹ̀ nípa iná mọ̀nàmọ́ná kí òun lè wá ọ̀nà àbáyọ àti ojútùú sí àìrájájá ọ̀rọ̀ náà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀nàrẹ́bù Najim ó tún tẹ̀síwájú lọ́rọ̀ rẹ̀ ó ní kò sí iṣẹ́ ìdàgbàsókè kan tó ní ìtumọ̀ níbi látàrí ìdẹnukọlẹ̀ iná mọ̀nàmọ́ná lágbègbè ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní kódà ẹ̀ka iléeṣẹ́ ó ní kódà gbogbo àwọn iléeṣẹ́ aládàáni ní àwọn olókoòwò kéékèèké ó ní àìrájájá àìsínà yìí ó ti kó bá ọrọ̀ ajé wọn lọ́pọ̀lọpọ̀ ó wá sọ̀rọ̀ ó ní òun fi dá àwọn ará ìlú lójú wípé ìṣèjọba òun yóò wá ojútùú sí iná ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ báwọn aráàlú bá pawọ́pọ̀ tí wọ́n bá dìbò dé yan òun gẹ́gẹ́ bí gómìnà nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ yìí ó ní òun ọ̀sàpá òun sì sa gbogbo agbára òun láti dáná padà iná 24/7 èyí tí ó dúró ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ẹni tí àlàáfíà ará ìlú jẹ lógún iná ni ó yẹ kó wá ìṣòro sí ojútùú iná èyí tí ọ̀rá jaja ní ìpínlẹ̀ ọ̀hún ó ní bí iná ìpínlẹ̀ Ọ̀ṣun bí ó ṣe padà bọ̀ sípò òun ló jẹ́ òun lógún ó ní àfojúsùn òun ni láti dá ìṣèjọba padà bọ̀ sípò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀nàrẹ́bù yìí tún tẹ̀síwájú lọ́rọ̀ rẹ̀ ó ní òun ó sa ipá òun ó sì sa agbára òun ó ní kí àwọn aráàlú ó ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n sọ̀pọ̀ọ̀tì òun ọ̀nàrẹ́bù Sàlámù yìí tó jẹ́ ọmọ bíbí ìlú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ṣe bẹ́ẹ̀ tó ti fi ìgbà kan jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ náà wọ́n tún ṣe bẹ́ẹ̀ ó tún jẹ́ ọ̀kan lára àwọn olùdíje tó ń wá ipò gómìnà láti abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. tó ẹ jẹ́ ká lọ sí àhóró Ìsìnlé bó tilẹ̀ jẹ́ wípé ìròyìn yìí kò dùn mọ́ni nínú rárá àti rárá o ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a níyìn níbẹ̀ gangan náà ni mo wà o wọ́n ní nǹkan bíi aago 8 sí aago 9 òwúrọ̀ yìí tó jẹ́ òní ọjọ́ ẹtì Friday òun náà ni àwọn agbésùmọ̀mí tí wọ́n tún fi ara pé agbébọn wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbé alùpùpù ọ̀kadà wọ́n gbé ó di iléèwé community high school eléyìí tí ń bẹ ní Àhóró Ìsìnlé tó sì jẹ́ wípé wọ́n lọ rèé jí àwọn ọmọ kan gbé o wọ́n ní bákan náà igbákejì olórí àwọn olùkọ́ ìyẹn ní iléèwé community high school yìí arábìnrin Rachel Alamu wọ́n ní wọ́n ti gbé wọn lọ wọ́n ní bákan náà ní iléèwé LA primary school wọ́n ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún gbẹ̀mí lẹ́nu igbákejì olórí àwọn olùkọ́ headmaster wọ́n gbẹ̀mí lẹ́nu wọn ń bẹ̀ o kí Ọlọ́run kó ṣàánú èèyàn ni o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wípé lóòótọ́ òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé o tó sì jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí láti rí wípé ọwọ́ ti àwọn èèyàn burúkú yìí tí wọ́n hùwà burúkú yìí ní òní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 wọ́n ní wọn ò tí lè sọ iye pàtó ọmọ eléyìí tó jẹ́ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbé lọ báyìí ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló ti ṣẹlẹ̀ wọ́n ní bákan náà ọlọ́kadà kan náà wà tó jẹ́ wípé àwọn olubi ẹ̀dá yìí wọ́n tún gbẹ̀mí lẹ́nu rẹ̀ nígbà wọ́n ń gbìyànjú láti gba ọ̀kadà lọ́wọ́ rẹ̀
wọ́n tún pa ọlọ́kadà yìí kí Ọlọ́run kó ṣàánú èèyàn ni.